Aláàfin ké sí ọ̀jọ̀gbọ́n Adémọ́lá Da Silva láti yí ọ̀rọ̀ rẹ̀ padà kí ó sì tọrọ ìdáríjì pẹ̀lú bí ó ṣe ní kábíyèsí pẹ́ kó tó dé ibi ayẹyẹ láì ṣe ìwádìí tó péye. Yíyan Àtíkù gẹ́gẹ́ bí igbákejì mi ni àṣìṣe tó tóbi jùlọ tí mo ṣe nínú ìrìn àjò òṣèlú mi. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Portable jáwé oríjìn ó ní káwọn olólùfẹ́ òun jébùrẹ́ kí àwọn tó ṣagbátẹrù ìdíje náà sì má bínú lẹ́yìn tó kúrò lórí pápá ìjà ọ̀hún àti Charles Okocha lẹ́yìn ìpele àkọ́kọ́. Pásítọ̀ Matthew Ashimolowo ti rọ àwọn olórí láti máa lo àwọn ọ̀nà ìdarí tó ní ẹ̀mí ìrúbọ àti ìfẹ́ sí iṣẹ́ Ọlọ́run. Peter Obi ti ké sí ààrẹ Tinubu láti ṣàmúlò ìmọ̀ràn rẹ̀ fún àwọn gómìnà ní Nàìjíríà nínú ìjọba rẹ̀. Ó ní ìjọba àpapọ̀ náà ń ṣe àwọn iṣẹ́ àkànṣe tí kò wúlò. Ìjọba ìpínlẹ̀ Kogi ti koro ojú sí ikú tó pa àlùfáà ìjọ Kátólíìkì Reverend F.R. Samuel Opeyemi. Wọ́n pàṣẹ fún àwọn ẹ̀ka ààbò láti bẹ̀rẹ̀ ìwádìí. Ìjọba ìpínlẹ̀ Delta ṣèlérí mílíọ̀nù 2 àti owó oṣù fún ẹbí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé láti South Africa. Olórí ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ti pàṣẹ fún àwọn ọmọ ogun láti mú ètò ààbò gbópọn sí ní ìpínlẹ̀ Borno àti gbogbo ọ̀nà táwọn jàǹdùkú náà ń lò. Olórí Olúwaṣìndarayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Aláàfin ké sí ọ̀jọ̀gbọ́n Adémọ́lá Da Silva láti yí ọ̀rọ̀ rẹ̀ padà kí ó sì tọrọ ìdáríjì pẹ̀lú bí ó ṣe ní kábíyèsí pẹ́ kó tó dé ibi ayẹyẹ láì ṣe ìwádìí tó péye. Ọba Bímbọ́lá Akeem Ọwádé àkọ́kọ́, Aláàfin ti ìlú Ọ̀yọ́, ti ké sí ọ̀jọ̀gbọ́n Adémọ́lá Da Silva láti yí àwọn ọ̀rọ̀ tó sọ padà kí ó sì tọrọ àforíjì lẹ́yìn tó sọ pé Aláàfin pẹ́ fún wákàtí 3 kó tó dé síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ Aláàfin Institute of Yoruba Studies ní iléèwé Emmanuel Alayande University of Education. Nínú àtẹ̀jáde kan tí olórí ìròyìn láàfin rẹ̀ Bọ̀dé Dúrójayé fi síta, Aláàfin ṣàpèjúwe àwọn ọ̀rọ̀ ẹnu ọ̀jọ̀gbọ́n Da Silva gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ láì ronú dáadáa tàbí ronú jinlẹ̀. Ó ṣàlàyé pé dídé Aláàfin bá ètò àkókò tí wọ́n ti ń fi tó àwọn tó ṣagbátẹrù ayẹyẹ náà létí ṣáájú. Dúrójayé sọ pé kò tọ́ kò sì yẹ láti sọ pé Aláàfin pẹ́ dé. Ó ṣàlàyé pé kábíyèsí ti sọ fún ilé ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ pé ààfin máa bá àwọn ọba aládé mìíràn tó ń bọ̀ láti ìta ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́wọ̀ọ́rìn wá síbi ayẹyẹ náà. Ó ní fún ìtọ́kasí àkókò tí ilé ẹ̀kọ́ là kalẹ̀ pé kábíyèsí yóò dé ní aago 11 òwúrọ̀, ṣùgbọ́n kí ayẹyẹ tó bẹ̀rẹ̀ olùdarí ìṣàkóso ìròyìn ààfin ọba ti fi tó ilé ẹ̀kọ́ náà létí pé Aláàfin yóò máa bá àwọn ọba ńlá míì tí wọ́n ń bọ̀ láti òde ìpínlẹ̀ Ọ̀yọ́ bọ̀ ni. Àtẹ̀jáde náà tún sọ pé kábíyèsí ti fi hàn kedere pé àwọn kò lè dé ṣáájú aago 12 ọ̀sán tàbí aago 1 ọ̀sán kí àwọn tó ṣagbátẹrù ètò lè ṣe ìmúrasílẹ̀ tó yẹ. Dúrójayé sọ pé a kò fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ nígbà tọ́jọ́ ti lọ, a ti fi ránṣẹ́ ṣáájú, a fi ránṣẹ́ pẹ̀lú ìmọ̀lára rere kí ètò náà lè lọ dáadáa. Nítorí náà láti máa hùwà bí ẹni pé ẹ kò mọ̀ nípa rẹ̀ kí ẹ sì bẹ̀rẹ̀ sí bá Aláàfin wí ní gbangba. Ó lè jẹ́ pé ẹni náà kọ̀ láti gba òtítọ́ tàbí pé ó fẹ́ dá ìjà sílẹ̀. Ó tún ṣàlàyé pé ìrìn àjò Aláàfin máa ń tẹ̀lé àwọn ìlànà ìbílẹ̀ àti àṣà ọba pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba aládé míì. Wọ́n sọ pé kò yẹ kí ẹ máa retí pé ìrìn àjò ọba ńlá yóò faramọ́ ètò tí ẹ ṣe láì bá gbogbo àwọn tó yẹ sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ọba aládé kì í rìn bí ọmọ ẹrú. Nígbà tí Aláàfin bá ń rìn, ó ń sojú iyì gbogbo Ọ̀yọ́, ó sì máa ń bá àwọn ìgbìmọ̀ rẹ̀ àti àwọn ọba mìíràn rìn. Láti máa retí pé ìrìn àjò ọba yóò faramọ́ ètò tí a ṣe láì bá gbogbo àwọn tó yẹ jíròrò fi hàn pé ẹni náà kò lóye ìṣàkóso ọba àti ìwà ọmọlúàbí. Dúrójayé tún béèrè lórí ohun tí àwọn ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Da Silva dálé lórí. Ó sọ pé ọ̀jọ̀gbọ́n náà kì í ṣe ẹni tó ṣagbátẹrù ayẹyẹ náà, kò sì sí nínú ẹgbẹ́ tó ń bójú tó ìlànà ayẹyẹ, torí náà kò mọ gbogbo ìjíròrò tó wáyé láàrin ilé ọba àti ilé ẹ̀kọ́ náà. Ó ní pé ohun tó yẹ fún ọ̀mọ̀wé ni láti kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣagbátẹrù kí ó tó sọ̀rọ̀ ní gbangba. À ń retí pé kí ọ̀jọ̀gbọ́n yìí máa fi ìṣọ́ra, ìwádìí àti ìfarabalẹ̀ hàn ní ìgbà míì. Bó tilẹ̀ jẹ́ pé ilé ọba mọ̀ pé ọ̀jọ̀gbọ́n Da Silva ti ṣe àfikún àti ipa rere sí ẹ̀ka ẹ̀kọ́ àti ìwádìí èdè àti àṣà Yorùbá, wọ́n tẹnumọ́ pé gbogbo ìbáwí gbọ́dọ̀ dá lórí
lórí òtítọ́ tí a ti fìdí rẹ̀ múlẹ̀. Wọ́n sì kìlọ̀ lòdì sí ohun tí wọ́n pè ní ìkọlù sí àwọn ààfin ọba ilẹ̀ Yorùbá. Nítorí náà ilé ọba béèrè pé kí ọ̀jọ̀gbọ́n Da Silva yí àwọn ọ̀rọ̀ rẹ̀ padà kí ó sì tọrọ àforíjì fún àwọn ọ̀rọ̀ tó sọ láì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó yẹ àti láìka ìsọfúnni tí ilé ọba ti fi ránṣẹ́ sí àwọn tó ń ṣagbátẹrù ètò náà sí. Ilé ọba tún sọ pé Aláàfin dé síbi ayẹyẹ náà gẹ́gẹ́ bí àkókò tí wọ́n fi tó àwọn tó ṣagbátẹrù ètò náà létí. Wọ́n sì ṣàlàyé pé wíwá kábíyèsí síbi ayẹyẹ náà fi ìfẹ́ àti ìfaramọ́ rẹ̀ hàn sí ìdàgbàsókè ẹ̀kọ́, àṣà àti ìmọ̀ Yorùbá. Àtẹ̀jáde náà parí pé Aláàfin kò pẹ́ dé, ó dé gẹ́gẹ́ bí ètò tí wọ́n ti sọ fún àwọn tó ṣagbátẹrù tẹ́lẹ̀. Ẹnikẹ́ni tó bá sọ ìdàkejì kò sọ òtítọ́. Yíyan Àtíkù gẹ́gẹ́ bí igbákejì mi ni àṣìṣe tó tóbi jùlọ tí mo ṣe nínú ìrìn àjò òṣèlú mi. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ pé yíyan Àtíkù Abubakar gẹ́gẹ́ bí akẹgbẹ́ òun nínú ìdìbò ààrẹ ọdún 1999 ní àṣìṣe tó tóbi jùlọ tí òun ṣe nínú ìrìn àjò òṣèlú. Ọbásanjọ́ sọ èyí ní ìlú Èkó lákòókò ìjíròrò kan pẹ̀lú akọrin àti olókìkí adánilárayá Charles Oputa níbi ayẹyẹ Charlie Boy Foundation àti ìfilọ́lẹ̀ ìwé ìrántí tó pè ní 999, a memoir in tribute to late Justice Chukwudifu Oputa ní ọdún 1999. Ọbásanjọ́ àti Àtíkù ni wọ́n dìbò yàn lórí pátákó ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Wọ́n ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ láti ọdún 1999 títí di ọdún 2007. Nígbà tó rántí àkókò tó lò ní ipò àṣẹ, Ọbásanjọ́ sọ pé bí òun bá tún ní àǹfààní náà lónìí, òun kò ní tún Àtíkù yàn gẹ́gẹ́ bí olùdíje igbákejì ààrẹ òun. Ó ní mo lè sọ pé àṣìṣe tó tóbi jùlọ tí mo ṣe ní yíyan Àtíkù Abubakar gẹ́gẹ́ bí igbákejì ààrẹ mi ní ọdún 1999. Síbẹ̀ ó ṣàlàyé pé òun kò ní bínú tàbí ìkórìíra sí Àtíkù nítorí bí ìbáṣepọ̀ wọn ṣe parí. Ó fi kún pé àwọn ìṣòro tó wáyé láàrin àwọn kò dá ìjọba òun dúró láti ṣàṣeyọrí àwọn ète àti àfojúsùn tí àwọn gbé kalẹ̀. Ọbásanjọ́ tún sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa ìdílé àti ìpilẹ̀ṣẹ̀ rẹ̀. Ó tẹnumọ́ pé ìpilẹ̀ṣẹ̀ òun wà ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ó sọ pé agboolé àwọn ṣì wà níbẹ̀ títí di òní. Portable jáwé oríjìn, ó ní káwọn olólùfẹ́ òun jébùrẹ́ kí àwọn tó ṣagbátẹrù ìdíje náà sì má bínú lẹ́yìn tó kúrò lórí pápá ìjà òun àti Charles Okocha lẹ́yìn ìpele àkọ́kọ́. Olórin tàkasúfèé tó máa ń fa ọ̀pọ̀ àríyànjiyàn Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí ti bẹ̀ àwọn tó ṣagbátẹrù ìdíje ẹ̀ṣẹ́ kíkàn àti àwọn olólùfẹ́ rẹ̀ pé kí wọ́n dáríjì òun lẹ́yìn tí ó jáde kúrò nínú akoto àtúnjà ìjà rẹ̀ pẹ̀lú òṣèré Charles Okocha lẹ́yìn ìpele àkọ́kọ́ first round ìdíje náà ní alẹ́ ọjọ́ Ẹtì. Ẹ̀bẹ̀ àforíjì náà wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ìdíje ẹ̀ṣẹ́ kíkàn tí ọ̀pọ̀ ènìyàn nífẹ̀ẹ́ sí tí Bamora Group ṣètò parí ní ọ̀nà tí ọ̀pọ̀ kò retí. Portable kọ̀ láti tẹ̀síwájú lẹ́yìn ìpele àkọ́kọ́, èyí sì fi ọ̀pọ̀ àwọn olùwòran tó wà níbẹ̀ sílẹ̀ pẹ̀lú ìbànújẹ́. Nínú àkọsílẹ̀ kan tí ẹgbẹ́ alákòóso rẹ̀ The Nation Dr. Zé fi síta ní ọjọ́ Àbámẹ́ta, wọ́n bẹ̀ àwọn tó ṣàgbékalẹ̀ àwọn ẹgbẹ́ tó ṣiṣẹ́ lórí ètò náà, àwọn olólùfẹ́, ọ̀rẹ́, ẹbí àti gbogbo àwọn tó wá láti ṣe àtìlẹ́yìn fún Portable pé kí wọ́n dáríjì àwọn. Wọ́n ṣàpèjúwe bí ìṣẹ̀lẹ̀ náà ṣe parí gẹ́gẹ́ bí ohun tó fa ìbànújẹ́. Àkọsílẹ̀ náà ní à ń bẹ̀ Bamora Group, gbogbo ẹgbẹ́ tó ṣiṣẹ́ lórí ètò náà, àwọn olólùfẹ́ wa, ọ̀rẹ́, ẹbí àti gbogbo àwọn tó wá láti ṣe àtìlẹ́yìn fún Portable nínú ìdíje ẹ̀ṣẹ́ kíkàn àwọn olókìkí yìí pé kí wọ́n dáríjì wá. Ẹgbẹ́ alákòóso náà ṣàlàyé pé ìpinnu Portable láti jáde kúrò lẹ́yìn ìpele àkọ́kọ́ bí ó tilẹ̀ jẹ́ pé irú àkókò bẹ́ẹ̀ lè mú ìbínú wá, a bẹ̀ gbogbo ènìyàn pé kí wọ́n bọ̀wọ̀ fún ìpinnu àti ojú ìwòye rẹ̀. Ẹgbẹ́ náà tún gba gbogbo ẹ̀bi fún ohun tó ṣẹlẹ̀. Wọ́n sọ pé àwọn kábàámọ̀ ìbànújẹ́ tó dé bá àwọn tó ṣètò àti gbogbo àwọn tó ṣe àtìlẹ́yìn. Wọ́n ní lórúkọ ẹgbẹ́ alákòóso Portable, a gba gbogbo ẹ̀bi fún ìbànújẹ́ tí ìṣẹ̀lẹ̀ yìí lè ti fà. A sì dúpẹ́ gidigidi fún ìfẹ́ àti àtìlẹ́yìn tí ẹ ti fi hàn sí i láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ẹgbẹ́ alákòóso náà tún gbóríyìn fún Bamora Group àti gbogbo àwọn tó ṣiṣẹ́ lórí ètò náà fún bí wọ́n ṣe ṣètò ìdíje náà láìka bí ó sì parí sí. Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ Bamora Group àti gbogbo àwọn tó kópa nínú ṣíṣe ètò náà. A sì tún bẹ̀yìn pé kí ẹ dáríjì wá fún gbogbo ìṣòro tí ó ṣẹlẹ̀. Wọ́n fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú pé àwọn ti kọ́ ẹ̀kọ́ láti inú ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n sì ṣe ìlérí pé Portable yóò ṣe dáadáa jù báyìí lọ ní àwọn ìdíje tó ń bọ̀. Wọ́n sọ pé a ti gbọ́ gbogbo èrò
tí àwọn ènìyàn fi hàn, a sì ti kọ́ ẹ̀kọ́ láti inú ìrírí yìí. A ṣe ìlérí pé a ó padà wá pẹ̀lú agbára tuntun, a ó sì ṣe dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Ìdíje àtúnyà tó wáyé ní ọjọ́ Ẹtì ti fa ìfẹ́ ọ̀pọ̀ ènìyàn lẹ́yìn tí Charles Okocha lo àǹfààní tó wà nínú àdéhùn ìdíje láti bẹ̀rẹ̀ ìjà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí Portable ṣẹ́gun rẹ̀ nínú ìjà àkọ́kọ́ wọn ní oṣù kejìlá ọdún 2023. Ṣáájú ìdíje náà, àwọn méjèèjì ti ń kọlu ara wọn pẹ̀lú ọ̀rọ̀ lórí ayélujára, wọ́n sì ṣe ìlérí pé àwọn máa yanjú ìjà náà lórí pápá ìjà. Portable náà wọ ìdíje náà pẹ̀lú ìfẹ́ láti tún orúkọ rẹ̀ ṣe lẹ́yìn tí ó ṣẹ̀ṣẹ̀ pàdánù ìdíje ìjà olókìkí àkọ́kọ́ rẹ̀ pẹ̀lú Kata Efe ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, nígbà tí Charles Okocha sì fẹ́ gbẹ̀san fún ìpàdánù rẹ̀ tẹ́lẹ̀. Síbẹ̀, ìdíje náà parí láìròtẹ́lẹ̀ nígbà tí Portable kọ̀ láti tẹ̀síwájú lẹ́yìn ìpele àkọ́kọ́. Èyí sì fa ọ̀pọ̀ ìjíròrò láàrin àwọn olólùfẹ́ rẹ̀ tí ó sì yọrí sí ẹ̀bẹ̀ àforíjì ní gbangba láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ alákòóso rẹ̀. Pásítọ̀ Matthew Ashimolowo ti rọ àwọn olórí láti máa lo àwọn ọ̀nà ìdarí tó ní ẹ̀mí ìrúbọ àti ìfẹ́ sí iṣẹ́ Ọlọ́run. Olùṣọ́ àgùntàn àgbà ìjọ Kingsway International Christian Center KICC, Pásítọ̀ Matthew Ashimolowo ti rọ àwọn olórí pé kí wọ́n gba ọ̀nà ìdarí tó ní ẹ̀mí ìrúbọ àti ìfẹ́ iṣẹ́ Ọlọ́run. Ashimolowo sọ èyí ní ọjọ́ Ẹtì nígbà tó ṣàbẹ̀wò sí ilé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yà sí mímọ́ Dreamland Complex tó wà ní Master City ní ìlú Warri ní ìpínlẹ̀ Delta, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí ẹ̀ka ìròyìn ìjọ náà fi síta. Ó sọ pé ohun tó yẹ kí ó jẹ́ àkọ́kọ́ nínú ìgbésí ayé àwọn olórí ni ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run, kì í ṣe ìtùnú tàbí àǹfààní ara wọn. Ó tún gbóríyìn fún olùdásílẹ̀ The Master's Place International Church, Pásítọ̀ Korede Komaya. Ó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí olórí tó fi gbogbo ọkàn rẹ̀ ṣe iṣẹ́ ìjọba Ọlọ́run tó sì yẹ kí àwọn míì farawé. Ashimolowo ní àkókò yìí ń béèrè fún àwọn olórí tí wọ́n jinlẹ̀ nípa ti ẹ̀mí, tí wọ́n ní ọgbọ́n inú, tí wọ́n dúró ṣinṣin nínú ìmọ̀lára, tí wọ́n sì mọ bí a ṣe ń lo ọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n. Ohun tí a rí níbí lónìí jẹ́ àbájáde bí Pásítọ̀ Komaya ṣe fi ọkàn rẹ̀ ṣe iṣẹ́ ìjọba Ọlọ́run àti ìfaramọ́ rẹ̀ sí iṣẹ́ Ọlọ́run. Nípa ilé Dreamland Complex, Ashimolowo sọ pé ọ̀pọ̀ àwọn olórí ìjọ lè ti yàn láti kọ́ ilé ńlá fún ara wọn dípò kí wọ́n fi owó ṣe iṣẹ́ ńlá bẹ́ẹ̀ fún ìjọ. Ó ní ohun kan tí mo lè sọ nípa iṣẹ́ ńlá yìí ni pé ọ̀pọ̀ ènìyàn ò ní kọ́ ilé tó tóbi báyìí bí wọ́n bá lè kọ́ ààfin ńlá fún ara wọn. Síbẹ̀, ó sì ń gbé bí ayálégbé nítorí pé ọkàn rẹ̀ fi ìjọba Ọlọ́run ṣe àkọ́kọ́. Ashimolowo tẹnumọ́ pé àwọn olórí gbọ́dọ̀ fi ẹ̀mí ìrúbọ hàn nípa fífi ohun tí wọ́n ní ṣe ìdókòwò sínú iṣẹ́ ìjọ wọn. Ó sọ pé kí kọ́kọ́ fi ìjọba Ọlọ́run síwájú kì í ṣe ohun tó wọ́pọ̀ mọ́ ní ìran yìí, pàápàá láàrin àwọn olùdásílẹ̀ ìjọ. Bí o kò bá lè fi ohun tí o ní ṣe ìdókòwò sínú iṣẹ́ ìjọ rẹ, báwo ni o ṣe retí pé àwọn ọmọ ìjọ yóò ṣe bẹ́ẹ̀? Àwọn ènìyàn ń wo ohun tó ṣe pàtàkì sí ọ àti bí o ṣe faramọ́ iṣẹ́ náà. Nígbà tó rántí ìgbà tó kọ́kọ́ rí àwọn àwòrán ilé náà lẹ́yìn tí wọ́n parí iṣẹ́, Ashimolowo sọ pé ohun tóun rí ya òun lẹ́nu gan. Ó ní mi ò tí ì wá síbí rí tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n fi àwọn àwòrán ilé náà ránṣẹ́ sí mi lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ náà, ó yà mí lẹ́nu gan. Mo bẹ̀rẹ̀ sí gbàdúrà ní èdè ẹ̀mí nítorí mi ò mọ ohun tí mo lè ṣe. Peter Obi ti ké sí ààrẹ Tinubu láti ṣàmúlò ìmọ̀ràn rẹ̀ fún àwọn gómìnà ní Nàìjíríà nínú ìjọba rẹ̀. Ó ní ìjọba àpapọ̀ náà ń ṣe àwọn iṣẹ́ àkànṣe tí kò wúlò. Olùdíje sí ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC, ọ̀gbẹ́ni Peter Obi ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí ó lo ìmọ̀ràn tó ṣẹ̀ṣẹ̀ fún àwọn gómìnà nípa ìdàgbàsókè amáyédẹrùn sí iṣẹ́ ìjọba àpapọ̀ náà. Obi sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ìkìlọ̀ ààrẹ sí àwọn gómìnà pé kí wọ́n má ṣe ṣe àwọn afárá olókè tí kò ṣe pàtàkì jẹ́ ohun tó yẹ, ṣùgbọ́n ìjọba àpapọ̀ fúnra rẹ̀ náà ń ṣe àwọn iṣẹ́ àkànṣe tí kò bójúmu àti àwọn iṣẹ́ tí ò lè ní àǹfààní fún àwọn aráàlú, nígbà tí ọ̀pọ̀ ohun amáyédẹrùn pàtàkì sì wà ní orílẹ̀-èdè tí ipò rẹ̀ kò dára. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra sọ èyí nínú àkọsílẹ̀ kan tó fi sí ojú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta Sátidé pẹ̀lú àkọlé pé ẹ tún àwọn amáyédẹrùn tó wà tẹ́lẹ̀ ṣe kí ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun. Gẹ́gẹ́ bí Obi ṣe sọ, òun ti máa ń tẹnu mọ́ láti ìgbà pípẹ́ pé gbogbo ìjọba bóyá ti àpapọ̀ tàbí ti ìpínlẹ̀ yẹ kí wọ́n kọ́kọ́ tún àwọn ohun amáyédẹrùn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ṣe kí wọ́n tó bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tuntun
tí wọ́n lè má parí wọn. Ó sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ṣàtakò sí ìmọ̀ràn náà tẹ́lẹ̀, ọ̀rọ̀ tí ààrẹ Tinubu ṣẹ̀ṣẹ̀ sọ fún àwọn gómìnà ti fi hàn pé èrò rẹ̀ náà ní ìtẹ́wọ́gbà. Òbí ní òtítọ́ ohun tí ààrẹ sọ yìí jẹ́ ohun tí mo ti máa ń sọ látẹ̀yìnwá pé ìjọba gbọ́dọ̀ fi àwọn iṣẹ́ tó máa yanjú àwọn ìṣòro tó ń kan àwọn aráàlú ní kíákíá ṣe àkọ́kọ́. Ó tún sọ pé àwọn tó ń bu ẹnu àtẹ́ lu òun nítorí ìmọ̀ràn yìí yẹ kí wọ́n tún bu ẹnu àtẹ́ lu ààrẹ pẹ̀lú nítorí pé ó sọ ohun kan náà tí òun sọ. Síbẹ̀ Òbí tẹnumọ́ pé ìmọ̀ràn ààrẹ kò yẹ kí ó kan àwọn ìjọba ìpínlẹ̀ nìkan. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìjọba àpapọ̀ náà ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ àkànṣe tó gbówó lórí tí kò sì ṣe pàtàkì báyìí nígbà tí ọ̀pọ̀ ojú ọ̀nà àpapọ̀ àti àwọn ohun amáyédẹrùn pàtàkì míì sì ti bàjẹ́ gidigidi. Ó sọ pé níwọ̀n bí ipò ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí báyìí, ó yẹ kí á tún àwọn iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ àti àwọn amáyédẹrùn tó wà nílẹ̀ ṣe kí á sì parí wọn dípò kí á máa bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ tuntun tí wọn kò ní àǹfààní tó yanrantí. Olùdíje ààrẹ ẹgbẹ́ òṣèlú NDC náà ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ pé ọ̀pọ̀ ojú ọ̀nà tó so àwọn iléeṣẹ́ ìṣòwò pọ̀ mọ́ àwọn agbègbè tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀ ti bàjẹ́ débi pé wọ́n ti di ewu fún àwọn arìnrìn-àjò. Ó sọ pé fífi irú àwọn ojú ọ̀nà bẹ́ẹ̀ sílẹ̀ láì ṣe wọ́n nígbà tí à ń fi owó ṣe àwọn iṣẹ́ tó jẹ́ ti àárín ìlú lásán jẹ́ àkóbá ìṣàkóso ọrọ̀ ajé tí kò dára. Bẹ́ẹ̀ náà ni kò sì fi ìgbádùn àwọn aráàlú ṣe àkọ́kọ́. Nígbà tó ń fi ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra ṣe àpẹẹrẹ, Òbí sọ pé ìjọba òun kọ́kọ́ parí àwọn iṣẹ́ tó wúlò tí òun jogún lọ́wọ́ ìjọba tó ṣáájú kí àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun míì. Ìjọba jẹ́ ohun tí ó ń lọ láì dáwọ́ dúró àti pé ìdàgbàsókè bí iṣẹ́ ṣe parí àti bí ó ṣe ń ṣe àǹfààní fún àwọn ènìyàn ló ṣe pàtàkì kì í ṣe ẹni tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ìjọba ìpínlẹ̀ Kogi ti kóró ojú sí ikú tó pa àlùfáà ìjọ Kátólíìkì Reverend Fr. Samuel Opeyemi. Wọ́n pàṣẹ fún àwọn ẹ̀ka ààbò láti bẹ̀rẹ̀ ìwádìí. Gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo ti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ààbò láti ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ikú Reverend Fr. Samuel Opeyemi, àlùfáà ìjọ Kátólíìkì St. Paul Parish Ayétòrò Gbẹ̀dẹ̀, kí wọ́n sì rí dájú pé gbogbo àwọn tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà dojúkọ òfin. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn ẹni tí ẹnikẹ́ni kò dámọ̀ pa Reverend Fr. Opeyemi. Lẹ́yìn náà wọ́n gbé òkú rẹ̀ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà ní agbègbè ìjọba ìbílẹ̀ Àjàòkúta ní ìpínlẹ̀ Kogi. Àṣẹ yìí wà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn àti ìbánisọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kogi Kingsley Fanwo fi síta ní ọjọ́ Ẹtì. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí iṣẹ́ búburú tí ó lòdì sí òfin. Nínú àtẹ̀jáde náà, gómìnà sọ pé gbogbo àwọn ẹ̀ka ààbò gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun kí wọ́n sì lo gbogbo ọ̀nà tó yẹ láti ṣàwárí àwọn tó hu ìwà búburú náà. Ó ní gómìnà Ahmed Usman Ododo ti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ààbò láti ṣe ìwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n mọ gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì jẹ́ kí wọ́n dojúkọ ìdájọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Ìjọba ìpínlẹ̀ Kogi tún fi ìbànújẹ́ ńlá hàn lórí ikú àlùfáà náà. Ó sì fi ìtùnú ránṣẹ́ sí ìjọ Kátólíìkì, dáósìsì rẹ̀, ẹbí olóògbé àti gbogbo àwùjọ Kristẹni. Ìjọba tún fi dá àwọn ará ìpínlẹ̀ náà lójú pé àwọn tó hu ìwà náà kò ní bọ́ lọ́wọ́ ìdájọ́ òdodo. Nínú àtẹ̀jáde náà, wọ́n tún sọ pé ikú Reverend Fr. Samuel Opeyemi jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó mú ìrora bá ìjọba àti gbogbo ará ìpínlẹ̀ Kogi. A fi gbogbo agbára wa ṣàtakò sí ìwà ìkà yìí, a sì fẹ́ jẹ́ kó dá ìjọ àti ẹbí olóògbé lójú pé àwọn tó hùwà náà kò ní lọ láì fojú winá òfin. Ìjọba tún rọ àwọn ẹ̀ka ààbò pé kí wọ́n ṣe ìwádìí ní ọ̀nà tó péye láti mọ gbogbo ohun tó yọrí sí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì mú gbogbo ẹni tó ní ọwọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà wá síwájú òfin. Ìjọba fi hàn pé àwọn ní ìgbọ́kànlé nínú agbára àwọn òṣìṣẹ́ ààbò láti ṣàwárí àwọn tó hu ìwà búburú náà. Ìjọba ìpínlẹ̀ Delta ṣèlérí mílíọ̀nù 2 àti owó oṣù fún ẹbí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé láti South Africa. Ìjọba ìpínlẹ̀ Delta ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ náà 86 tí wọ́n dá padà láti orílẹ̀-èdè South Africa lẹ́yìn ìkọlù xenophobia tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lórílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà, ìdílé kọ̀ọ̀kan yóò gba mílíọ̀nù 2 pẹ̀lú owó ìrànlọ́wọ́ oṣù títí di ìparí sáà àkọ́kọ́ ìjọba gómìnà Sheriff Oboriwori. Wọ́n kéde ètò yìí ní ọjọ́ Ẹtì Friday ní Unity Hall, ilé ìjọba ìpínlẹ̀ Delta ní Asaba. Olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà
Johnson Èrìjò tó sojú gómìnà Òbórìwòrè ló ṣe ìkéde náà lásìkò gbígba àlejò àwọn tó padà náà. Èrìjò sọ pé ìjọba ìpínlẹ̀ náà yóò tún pèsè àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo àwọn ènìyàn náà ní àwọn ilé ìwòsàn ìjọba pẹ̀lú ìtọ́jú àti ìmọ̀ràn fún àwọn tí ìṣẹ̀lẹ̀ náà mú ìbànújẹ́ ọkàn bá nípasẹ̀ ẹ̀ka tó ń ṣètò ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ. Ó tún ṣèlérí pé láti oṣù kẹjọ ọdún 2026 ẹnìkọ̀ọ̀kan lára àwọn tó padà dé náà yóò máa gba 200,000 naira gẹ́gẹ́ bí owó oṣù nígbà tí ìdílé kọ̀ọ̀kan yóò sì máa gba 300,000 naira lóṣooṣù. Nínú ọ̀rọ̀ rẹ̀, olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà tó ṣojú gómìnà níbi ètò náà sọ pé lórúkọ ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Delta ní òun kí àwọn arákùnrin àti arábìnrin tí wọ́n padà sí ilé. Ó ní ó jẹ́ ìbànújẹ́ bí wọ́n ṣe ń kọlu àwọn ọmọ ilẹ̀ Áfíríkà ẹlẹgbẹ́ wọn ní South Africa. Ó ní kò sí ẹni tó yẹ kí wọ́n lù, lé kúrò nílé tàbí fi sínú ìbẹ̀rù nítorí orílẹ̀-èdè tó ti wà. Ó fi kún pé ọkàn ìjọba bàjẹ́ nítorí ìtìjú àti ìyà tí àwọn èèyàn náà faradà, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹni tí ìgbésẹ̀ kíákíá rẹ̀ jẹ́ kí wọ́n lè padà sí ilé láìséwu. Èrìjò sọ pé gómìnà náà bá àwọn tó farapa àti àwọn tí wọ́n pàdánù ilé, ọkọ̀, ilé-iṣẹ́ àti ohun ìní nínú ìkọlù náà kẹ́dùn. Ó sì ṣèlérí pé ìjọba kò ní fi wọ́n sílẹ̀. Ó tún rọ àwọn ẹbí àti àwùjọ láti gba àwọn tó padà dé náà pẹ̀lú ìfẹ́ àti àtìlẹ́yìn. Ó ní èyí ni ẹ̀mí tòótọ́ àwọn ọmọ Delta. Ó gba àwọn tó padà dé ọ̀hún níyànjú pé kí wọ́n má ṣe jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà pa ìtara wọn láti ṣàṣeyọrí nínú ìgbésí ayé lára. Ó ní ìrírí búburú tí wọ́n rí kò gbọ́dọ̀ pa ẹ̀mí ìṣòwò wọn lára. Ó ní kí wọ́n ó fi ìgboyà lọ láti wá ìgbésí ayé tó dára, kí wọ́n sì tún lè fi ìfaradà náà kọ́ ìgbésí ayé tuntun ní ilé. Ó wá dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún bí wọ́n ṣe gba àwọn ọmọ Nàìjíríà náà padà sí orílẹ̀-èdè. Ó sì pè fún ààbò àti ìtọ́jú ẹ̀tọ́ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní òkè òkun. Kọmíṣánná tó ń bójútó ẹ̀ka ìjọba Bureau for Special Duties Ẹ̀tàṣọ́rẹ̀ Terry sọ pé ayẹyẹ ìgbàlejò náà ṣeéṣe nítorí pé gómìnà fọwọ́ sí lílo owó láti inú contingency vote lẹ́yìn tí owó tí State Emergency Management Agency SEMA ní fún ọdún náà ti tán. Ó sọ pé gómìnà pàṣẹ pé kí wọ́n mọ gbogbo àwọn ọmọ Delta tó padà, kí wọ́n forúkọ sílẹ̀, kí wọ́n sì fún wọn ní ìrànlọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Ó ní dídé tí àwọn èèyàn náà dé yìí, àwọn fi ọwọ́ pàtàkì gbà wọ́n nítorí náà wọ́n wà lábẹ́ ààbò, wọn kò sì dá wà nìkan. Ọ̀kan lára àwọn tó padà, Jacob Agbada láti Ìsoko North Local Government Area, dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Delta fún ìrànlọ́wọ́ náà. Ó ṣàpèjúwe ìgbésí ayé ní South Africa nígbà ìkọlù náà gẹ́gẹ́ bí ohun tó kún fún ìbànújẹ́. Ó sì gba àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ lọ sí òkè òkun níyànjú pé kí wọ́n ronú jinlẹ̀ kí wọ́n tó yan South Africa. Ó ní kò rọrùn rárá. Wọ́n bà ṣọ́ọ̀bù, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ilé-iṣẹ́ àwọn ènìyàn jẹ́. Ó ní kí èèyàn jẹ́ àjèjì níbẹ̀ kò dára rárá. Òun gba àwọn ọmọ Nàìjíríà níyànjú pé kí wọ́n má lọ sí South Africa. Ó ní àwọn ti padà sí ilé àwọn báyìí, àwọn náà ó sì kópa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹlòmíì tóun náà jẹ́ ṣẹ̀ṣẹ̀dé, ọ̀gbẹ́ni Saturday Akanuchi, sọ pé ìrànlọ́wọ́ tí ìjọba ìpínlẹ̀ Delta fún àwọn ti mú ìrètí tuntun bá òun, torí òun ò ní ìrètí rẹ̀ rárá, àmọ́ inú òun dùn gan, òun sì mọ rírì rẹ̀. Ó ní pẹ̀lú owó náà òun lè tún ìgbésí ayé òun bẹ̀rẹ̀, òun sì lè ṣí ilé-iṣẹ́ kékeré kan. Ó ní òun ti fẹ́rẹ̀ pàdánù ìrètí lẹ́yìn gbogbo ohun tí òun pàdánù ní South Africa, ṣùgbọ́n báyìí òun ní ìgboyà láti tún bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀tun. Olórí ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ti pàṣẹ fún àwọn ọmọ ogun láti mú ètò ààbò gbópọn sí ní ìpínlẹ̀ Borno àti gbogbo ọ̀nà táwọn jàǹdùkú náà ń lò. Olórí ọmọ ogun ilẹ̀ Nàìjíríà Lieutenant General Waidi Saibu ti pàṣẹ fún àwọn olórí ọmọ ogun láti túbọ̀ mú ètò ààbò lágbára sí láwọn ọ̀nà tí wọ́n gbà gbé nǹkan ìrànlọ́wọ́ lọ fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Borno, pàápàá jùlọ lópòpónà Dikwa sí Gamboru Ngala nítorí ewu àwọn apànìyàn ní agbègbè náà. Saibu pàṣẹ yìí lákòókò ìpàdé kan pẹ̀lú olórí ọ́fíìsì United Nations Office for the Coordination of Humanitarian Affairs UNOCHA ní Nàìjíríà, Daniel Parry, ní olú iléeṣẹ́ ọmọ ogun ní Abuja. Èyí wà nínú àtẹ̀jáde kan tí olùdarí ìbánisọ̀rọ̀ ọmọ ogun Apollonia Anele fi síta ní ọjọ́ Ẹtì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà sì sọ, olórí ọmọ ogun náà rọ̀ wọ́n pé kí wọ́n túbọ̀ mú ètò ààbò wọn lágbára, kí wọ́n ṣe àtúnṣe tó yẹ sí bí wọ́n ṣe ń bá àwọn ọkọ̀
tó ń gbé nǹkan ìrànlọ́wọ́ lọ àti pé kí ìfọwọ́sowọ́pọ̀ láàrin ọmọ ogun àti àwọn ẹgbẹ́ tó ń pèsè ìrànlọ́wọ́ fún ènìyàn túbọ̀ lágbára kí àwọn òṣìṣẹ́ ìrànlọ́wọ́ àti àwọn ohun èlò ìrànlọ́wọ́ lè rìn ní àlàáfíà. Ó tún fi dá gbogbo ènìyàn lójú pé àwọn ọmọ ogun Nàìjíríà yóò máa tẹ̀síwájú nínú ìpèsè ààbò fún àwọn òṣìṣẹ́ ìrànlọ́wọ́ pàápàá nígbà tí ìjọba ń tẹ̀síwájú nínú àdínkù àwọn àgọ́ àwọn ẹni tí ìjà ti lé kúrò ní ilé wọn àti ìmúpadà àwọn àwúlò tó ní ìfarapa ní ilé wọn ní ìpínlẹ̀ Borno. Saibu tún pàṣẹ fún olórí òṣìṣẹ́ ọmọ ogun ní agbègbè náà láti túbọ̀ mú ààbò lé sí i ní òpópónà Dikwa sí Gamboru Ngala. Ó ṣàlàyé pé ọ̀nà náà jẹ́ ọ̀kan lára àwọn ibi tí àwọn tó ṣẹ́kù nínú àwọn ẹgbẹ́ apànìyàn sì ń gbìyànjú láti dá iṣẹ́ ìrànlọ́wọ́ àwọn ènìyàn náà dúró. Ó tún gba UNOCHA níyànjú láti lo àwọn ohun èlò àti àwọn àǹfààní tó wà lọ́nà tó dára jùlọ pẹ̀lú ṣíṣe ètò kíkọ́ àwọn ohun èlò pamọ́ ní agbègbè náà àti mímú ètò ìmúpadàbọ̀sípò iṣẹ́ ìrànlọ́wọ́ ènìyàn lọ́kùnkúndùn sí i nígbà tí ìnáwó ìrànlọ́wọ́ lágbàáyé ń dínkù. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, Daniel Perry gbóríyìn fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà fún àtìlẹ́yìn tí wọ́n ń fún iṣẹ́ ìrànlọ́wọ́ ní agbègbè àríwá ìlà oòrùn orílẹ̀-èdè. Ó sọ pé ó fẹ́ẹ̀ tó mílíọ̀nù 3 ènìyàn ló sì ń gbára lé ìrànlọ́wọ́ ènìyàn bí ó tilẹ̀ jẹ́ pé ìnáwó láti òkè òkun ti ń dínkù. Ó tún tọ́ka sí pé àìsí ààbò ní àwọn agbègbè bíi Gwoza, Bama, Damboa, Dikwa àti Manguno jẹ́ ọ̀kan lára àwọn ìdí pàtàkì tí yóò fi ṣòro láti dé ọ̀dọ̀ àwọn tó nílò ìrànlọ́wọ́. Ó ní síbẹ̀ iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà wípé kí wọ́n máa tẹ̀síwájú nínú pípèsè ààbò pẹ̀lú yíyọ àwọn àdó olóró tí wọ́n fi pamọ́ sí ojú ọ̀nà, mímú ààbò pọ̀ sí láwọn ojú ọ̀nà pàtàkì àti pípèsè ààbò tó péye fún àwọn ọkọ̀ tó ń gbé nǹkan ìrànlọ́wọ́ lọ bá àwọn ènìyàn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.